àgbà bọ̀ wọ́n ní ọpẹ́ ní mú ní pẹ́ jugi ọ̀pẹ lọ láìpẹ́ pẹ́. Àti wípé ọmọdé bá dúpẹ́ orí àná yóò bí òbí ìgbà. Torí ẹ̀ náà ló já wá dúpẹ́ lọ́wọ́ Olódùmarè ọba tó lé èémí tá a fi ń dá kẹ̀kẹ́ lúkẹ táyé fi rí wa gẹ́gẹ́ bí èèyàn. Bá a ṣe wá ń dúpẹ́ lọ́wọ́ ọba tó lé èémí tá a fi ń mí tá a fi ń ṣe gbogbo nǹkan tá à ń ṣe náà látún nawọ́ ọpẹ́ wa sọ́dọ̀ ẹ̀yin bàbá wa, ìyá wa, ọ̀rẹ́ wa àtàfẹ́nifẹ́re wa gbogbo lórí ìkànnì ìṣẹ̀dálẹ̀ àbínibí wa pé ẹ ṣeun. A mọyì àwọn ìfẹ́ tí ẹ fi hàn sí wa ní ọdún 2023 eléyìí tó ń kẹnu bodò yìí. Àwa tó ń retí ọ̀gọ̀ọ̀rọ̀ ìfẹ́ sí i ní ọdún 2024 eléyìí tí à ń dáṣẹ́ wò torí wípé a ò lè dáṣe o. Gẹ́gẹ́ bí mo ṣe máa ń sọ fún wa ní gbogbo ìgbà wípé ọgbọ́n jinlẹ̀ tó lè wà lákàtà ẹnìkan lọ. Àwọn àgbà gan sì ti parí ọ̀rọ̀ wọn lẹ́nu ìkan yìí gbọ́n tán. Ó túmọ̀ sí wípé ìṣíwò ìkòròwò ohun abádìjọwò báyìí kò ní egun gẹ́gẹ́. Àti wípé ẹyọrú ẹnìkan yìí kí àwádé ọ̀pọ̀ èèyàn là á pè lérò. Òun ló jẹ́ kí n fi àsìkò yìí kí n fi jẹ́ kẹ́ ẹ mọ̀ wípé a mọyì gbogbo àwọn àríwísí yín àti ìfẹ́ tẹ́ fi hàn sí wa lọ́dún 2023 àti wá ń retí ọ̀gọ̀ọ̀rọ̀ àwọn ìfẹ́ yìí ní ọdún 2024 tá a wọ̀ yìí. Bá a ṣe wá ń wọnú ọdún yìí gbogbo àwọn nǹkan tí ò dùn mọ́ wa nú tá a fẹ́ ní ọdún 2023 Olódùmarè ó pín wa níyà pẹ̀lú wọn. Ọdún okòólénígba-ó-lé-mẹ́rin ní ọdún 2024 tá à ń wọ̀ yìí. Ayọ̀, ire, ìdùnnú, ògédé ìròyìn ayọ̀ láàjọ máa gbọ́ síra wa. Àṣẹ Elédùmarè. Gbogbo ẹ̀yin oníbàárà wa náà lójú òpó ìyẹ̀yí tẹ̀ ra kàǹpálà, àdìrẹ, aṣọ òkè àti ìlẹ̀kẹ̀ ìbílẹ̀ lóríṣiríṣi lọ́wọ́ wa. Ẹ ṣeun a dúpẹ́, àmọ̀yé yín o. Láṣẹ Elédùmarè bá ṣe tó ń tiraka wípé kí àṣà wa, èdè wa, ojúlówó ìtàn wa kó mọ̀ di àkọ̀tì, kó mọ̀ jẹ́ wípé àwọn àjòjì gòdòǹgò yóò mọ wá tọ́ka nǹkan tó jẹ́ tiwa sí wa yìí. Àwa náà wà ní dàkọ̀tì, àní dẹni àná. Ní gbogbo ìgbà báyìí la ó mọ bá gbà mú láṣẹ Elédùmarè. Ẹ káàbọ̀ sínú ọdún 2024, ọdún ire, ọdún ọ̀pọ̀lọpọ̀ ìbùkún ni á jẹ́ fún gbogbo wa láṣẹ Elédùmarè. Olúwabùkọ́lá Adélékè Adégbọlá lorúkọ tí mò ń jẹ́. Ẹ ṣeun o.